àti lọ oko tó jẹ́ wípé tí ẹ bá ń fún kálukú ń kọ́kọ́rọ́ yàrá wípé ọyá ẹ lọ sùn bí báyìí ẹ lọ sùn bí báyìí èmi ò sí láàrin àwọn tí wọn ò fún kọ́kọ́rọ́ yàrá rárá màá gbé bẹ́ǹsì síwájú ṣọ́ọ̀bù ládùúgbò bí a bá ti lọ yà sẹ́yìn wọ́n láìkì kárátà mi ṣùgbọ́n wọn láìkì àti wọn fún mi lówó lọ́dún kan à ń ya iṣẹ́ kan ní Jàgò ní Bádékú Jàgò Ibrahim Sata kan dá mi lónìí pé Atoribewu kí ló dé àkílẹ̀ ń ṣe báyìí sí ẹ̀jẹ̀ ìbọn wo yín mo ní pé kí ìbọn ọmọ yín ọ̀dà ìbọn ọ̀wá yín èmi ò mọ̀ pé yìí sọ bẹ́ẹ̀ Ibrahim ò gé sọ tán tó máa sọ ìbọn yẹn lẹ̀ báyìí ìbọn yẹn bá mi níbi òkè abẹ́ mi báyìí bóyá 500 naira lọ́mọ tó mi sẹ́yìn lọ́dún yẹn fún mi Ibrahim lọ wá wò pé ìbọn ti bá yín Atoribewu mo níbọn ti bá mi ẹlẹ́mi náà mo dẹ̀ bó fún níbi òkè abẹ́ mi báyìí Ibrahim wá kó 3,000 ó wá kó fún mi ní kí n lọ fi tọ́jú ara mi èmi yà kó 3,000 mo yà kó àpò mo ná láàrin bóyá ọ̀sẹ̀ mẹ́ta ni mo fi ná 3,000. Mondio TV, showcasing African entertainment. Mondio TV, showcasing African entertainment. Orúkọ mi ó dùn gbọ́ létí n gbọ́dọ̀ má sọ ọkọ mi orúkọ mi ni Olaide Ajani tí gbogbo èèyàn pè ní Atoribewu Agba Yahoo. Nickname mi gangan tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìgbésí ayé gangan ni a pè ní Atoribewu Ajani Atoribewu. Ọjọ́ orí mi ti dàgbà jù tí ó bá di inú oṣù kẹta ọdún tó ń bọ̀ torí inú oṣù kẹta ni wọ́n bí mi tó bá di inú oṣù kẹta ọdún tí ń bọ̀ ni màá pé bíi 35 years. Ọ̀yọ́ state ni mí torí a bí mi ní ìlú Ìbàdàn. Mo lọ sí iléèwé IMG Òjé Ìgòsùn ní Total Garden níbi KS yẹn ìgbà tí mo kúrò ní ibẹ̀ ni mo darí sí Anglican Grammar School ní Total Garden náà kò sẹ́ńtì ọmọ bẹ̀ tá bá ti débi roundabout Total Garden yẹn school yẹn tá a bá ń lọ sọ́nà usage ó wà ní apá right ibẹ̀ ni mo ti lọ ṣùgbọ́n ní ìbá secondary yẹn délẹ̀ ìyẹn kúrọ́ ìdí nìyẹn tí àwọn èbó mi tí ò fi mọ́ smooth dáadáa ṣùgbọ́n mo gbọ́ tátàtà tíntìntì ibi tí mo lọ ni. Iṣẹ́ tí mo kọ́kọ́ ń ṣe torí wípé a ti wà níbi tíátà yìí látìgbà tí a ti wà ní primary school ni wọ́n ti ń fi ṣiṣẹ́ ní school tí wọ́n bá ní abẹ́ ṣe end of year party a wà lára àwọn táwọn tíṣà wa tí wọ́n ó mú ọ̀dọ̀ wò pé eré wo ni ká gbé fún àwọn èèyàn o tí wọ́n mú wa mọ́ra láti primary ní agbára Ọlọ́run torí ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ìgbésí ayé mi bò ní ṣe ń bọ̀ ni pé tó bá dijọ́ Jímọ̀ ní school wọ́n á pè gbogbo wa jọ wípé ká wá kí Jímọ̀ èmi ni mo ṣe ìmáàmù ní iwájú tí máa darí ìrun. Bí mo ṣe dénú rẹ̀ Ọlọ́run ní gbé èèyàn débi tí èèyàn ń lọ torí láti kéékèèké ni a ti bẹ̀rẹ̀ èmi àti àwọn kan ẹni tí ó bá ti kú nínú wọn kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ wọn ẹni tí ò bá tí ì kú nínú wọn kọ́lọ́run bá mi kọ́ bá ń lọ́ra ẹ̀mí wọn bó ṣe lọ́ra ẹ̀mí gbogbo wa yìí kọ́lọ́run bá mi kọ́ mọ̀ ìyá kú àtànà àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ tíátà ni níwájú Ọlọ́run àti èèyàn ìbátá ìpè gẹ́rì irọ́ ní 19 bóyá kí n sọ wípé bóyá bíi 19 sá tó ti yé yín ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a kóra wa jọ lágboolé àwọn agolo mílíìkì agolo bọ́ǹfìtà agolo mélòó
nídò gbogbo ẹ̀ la fi mọ lùlù ńgbà náà lọ́hùn tá a mọ̀ jó nínú agboolé a lọ gbé bẹ́ǹsì oníbẹ́ǹsì a gbé sẹ́kùlé ẹlẹ́kùlé a pè bí ìlú yasa grand a mọ̀ tírénì ara wa láì mọ̀ wípé kí ọ wà bójú wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí tí ó ṣẹlẹ̀ rí mo ti pòdúsì fíìmù tí mo kọ́kọ́ ṣe Àbíkẹ́ Ìbẹ̀rù ni fíìmù tí mo kọ́kọ́ ṣe ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ́ ni Àbíkẹ́ Ìbẹ̀rù yẹn mo tà ní Ìkirì ni tí mò ń fi sínú láìlọ́n tí mò ń tà káàkiri gbogbo gáràjì ẹ̀dẹ̀ dúpẹ́ àwọn èèyàn bá mi rà á mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tó gbé bí ṣe ṣe dé Ọlọ́run gbé bí ṣe ṣe dé mo pàdé ọmọ kan wọ́n ń pè ní Wálé Razak ọmọ mi àlùbáríkà tó ló wá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé kárátà kan bẹ̀ ọ́ kí n fi pamọ́ ó dẹ̀ yọjú mi síta wọ́n dẹ̀ bá mi bá mákẹ́tà kan sọ̀rọ̀ mákẹ́tà yẹn dẹ̀ gbé owó fún mi wípé kí n fi ya fíìmù fóun ìgbà náà ni mo ya Àjàní Ọlọ́kọ̀ tí gbogbo ayé fi ń pè ní orí Àjàní Ọlọ́kọ̀ Àjàní Ọlọ́kọ̀ mo dẹ̀ kan ya ọkọ̀ wèrè ni mo tún wá yà Àjàní Ọlọ́kọ̀ ni o Àjàní Ọlọ́kọ̀ gangan ní gbogbo àwọn ẹgbẹ́ mi gangan tí wọ́n mọ̀ wípé star kan ti dé ọlọ́mọdé náà kúrò lórí ìjọba inú èdè léèyàn kúrò lórí ìjọba lẹ́yìn kó ń kálukú ọjọ́ sọ fúnra wọn kárí ibi jókòó lọ́lá kàbàtà ń gún yìí kì í sàkàbàtọ̀ rọrùn lóòótọ́ ṣùgbọ́n bá ti gòkè yẹn ìrọ̀rùn lọ bá dé ìdí nìyẹn tí mo fi ní ọyá ẹbí mi náà sùn ẹgbẹ́ ń rí ibi jókòó Àjàní Ọlọ́kọ̀ gangan ni lórí òsì mi up láyé fi mọ̀ wípé bọ̀bọ̀ yìí kárátà ni. àìmọye nǹkan lójú ti rí àìmọye ìdùnnú náà láti ti rí inú tíátà ìgbọ̀n téèyàn bá ti ń kẹ ẹrú inú ẹrú ọ̀mọ̀ bàjẹ́ ni tábà tó ní àmọ́ rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wa nínú tíátà Ọlọ́run má jẹ́ asunkún àsun ẹ̀yìn má jẹ́ asunkún inú tíátà tiẹ̀ dùn mí nú ná alhamdulillah tíátà dùn mí nú ṣùgbọ́n tójú ti rí ó pọ̀ kí la fẹ́ máa wí a ti lọ oko ó jẹ́ wípé tí a bá ń fún kálukú ń kọ́kọ́rọ́ yàrá wípé ọyá ẹ lọ sùn bí báyìí ẹ lọ sùn bí báyìí èmi ò sí láàrin àwọn tí wọn ò fún kọ́kọ́rọ́ yàrá rárá màá gbé bẹ́ǹsì síwájú ṣọ́ọ̀bù ládùúgbò bí a bá ti lọ yà sẹ́nu tí màá sùn màjúmọ́ èmi ni màá kẹ́yìn sùn mo lè sùn ní tòwá lóru tí wọ́n má bàa ka mi lórí bẹ́ǹsì màá jí nìkan bí aago 4 kọjá bẹ́ẹ̀ ni màá ti dìde nílẹ̀ màá ti lọ wábì kan wẹ̀ màá tún ti jókòó kété nù ayé tó ti bá mi pé àtòrí ìwúyè sùn ni àtòrí ìwúyè sùn ni màá ń kà ìyẹn agbọ́dọ̀ sùn etí ilé àkìyọ̀ yìí àsùn kò ní jẹ́ àsùn ìdí nìyẹn ojú rí gan lọ́dún kan à ń ya iṣẹ́ kan ní Jàgò ní Bádékú Jàgò iṣẹ́ yẹn èmi àtàwọn Akínọlá àyà ìlàjọ ya àwọn iṣẹ́ yẹn Bàtúrè ló ya iṣẹ́ náà wọ́n láìkì kárátà mi ṣùgbọ́n wọ́n láìkì àti yan fún mi lówó ẹ̀mọ́ kéèyàn ò nífẹ̀ẹ́ èèyàn ṣùgbọ́n kẹ́ ẹ̀ má fẹ́ fowó mọ̀ lọ́mọ yìí àrùn pa mo wá ya iṣẹ́ yẹn èmi àti Ibrahim Shatta ní ẹjọ́ pín pọ̀ gẹ́gẹ́ bí ológun Ibrahim Shatta ló ṣe ọ̀gá wa ó wà ń sìn wa ní gbẹ́rẹ́ lórí wípé kálíbà àfi láàyè ara wọ́n wá gbé ìbọn yẹn sí mi wọ́n yin ìbọn yẹn òyìn wọ́n yin ìbọn yẹn òyìn yóò tó ẹ̀ẹ̀méje tí wọ́n yin ìbọn Ibrahim Shatta kan dá mi lónìí pé Atoribewu kí ló dé àkílẹ̀ sí báyìí sí ẹ̀jẹ̀ ìbọn wo yìn mo níyìn pé kí ìbọn ọmọ yìn ọ̀dà ìbọn ọ̀wá yìn èmi ò mọ̀ pé ìyẹn sọ bẹ́ẹ̀ Ibrahim ìgbé ń sọ tán tó máa sọ ìbọn yẹn lẹ̀ báyìí ìbọn yẹn bá mi níbi òkè abẹ́ mi báyìí jẹ́jẹ́ ìdẹ́ jáde ńlẹ̀ ní ìdẹ̀ lówó tí màá fi treat ara mi torí mi ò fún mi lówó bóyá 500 naira lọ́mọ tó ní sẹ́yìn lọ́dún yẹn fún mi Ibrahim lọ wá wò pé ìbọn ti bá yín Atoribewu mo níbọn ti bá mi èlémi náà mo gbọ́dọ̀ bó fún níbi òkè abẹ́ mi báyìí Ibrahim wá kó 3,000 ó wá kó fún lóní kí n lọ fi tọ́jú ara mi
kí n jọ nítorí Ọlọ́run kí n má bínú mo ní à kì í sọ ọ̀mọ̀ọ́mọ̀ Ọlọ́run ló mú èèyàn wá ẹni tí ọba sì ti kú téèyàn bá ti fetí gbọ́ kúkú ìbọn ẹ jẹ́ pé kò kú mọ́ nìyẹn ìbáyìí sá fún mi 3,000 kí n má fọ̀rọ̀ gùn èmi wá wo 3,000 bíi 3 million nígbà náà lọ́hùn mo ní èmi èyí ní lọ gba abẹ́rẹ́ kankan sí kan ní mo kàn bọ́dọ̀ àwọn ìyá wa lóko Jàgó yẹn ọ̀ràn ìyá kan wà tí wọ́n fẹ́ràn wa lóko ní wọ́n bá ro àmàlà ibẹ̀ láti jẹun ní wọ́n bá ṣe ibẹ̀ á lọ ra fùfú ibẹ̀ láti jẹun wọ́n lè pé á lọ rẹ̀ bá kọ̀ lọ bẹ́ẹ̀ káwá gbọ́ bẹ̀ á jẹ́ èmi yà kó 3,000 mo yà kó àpò mo ná láàrin bóyá ọ̀sẹ̀ mẹ́ta ni mo fi ná 3,000 mo lọ síbítù àwọn èèyàn bí mi pé Atoríṣẹ́ ti lọ gbàtọ́jú mo ti gbàtọ́jú mo ti gbàtọ́jú níbi ìyá tí ń jẹ wá kí ìkànnà ọwọ́ mi tẹ̀ ń wò ìtọ́ fẹ́ pín méjì níbi ìyá tí ń jẹ mí kí oko làwọn ará oko yẹn tẹ́ mọ̀ kì í ṣe gbogbo èèyàn ní ọ̀fẹ́ràn èèyàn tán ọkàn ọ̀fẹ́ràn èèyàn ọkàn ọ̀fẹ́ máa yé ti èèyàn ní bọ̀bọ̀ táwọn wì ní ìmọ̀ tí mo ṣe fún un ó sàyè tì í kásàṣẹ sọ pé ó yé tì mí ọ̀rọ̀ yẹn dé láàrin èmi àti ẹ̀nìjọ́ náà níbi tá a ti jọ ń jà kí n gbà lẹ́sẹ̀ lẹ́nu ìka mi kàn bọ́ sí ní ẹnu ni ọ̀pá yín dé mọ́ bí ìgbà pakù tó bá mú èkúté mi yóò filẹ̀ mọ́ sáwọ́ ọmọ lẹ́nu mo rí nǹkan mi yọ eré lẹ́sẹ̀ mi lóru jẹnẹrétọ̀ bàbá kan tí ń bẹ ní Jàgó ní mo sáré lọ tí ọwọ́ ń bọ̀ ní wọ́n pé irú kí leléyìí látòrí ń bolo ti kan eléyìí látòrí ń bolo ti kan eléyìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìyá mi ò gbé torí pé tí ọ̀bà rí báyìí lọ́jọ́ tòní ìgbà ti sá lọ o torí pé ńgbà tí tíátọ̀ tó ń gbé mi mo tún lọ dí ìrókò mo lọ ru epo ṣèkáǹtì wọn mọ̀ pé àwọn epo tá a máa rù àárò tó á tì rí àgbè 12 kọ apá kòtò 1 kòtò 2 kòtò 3 ká tó kan sẹkẹríàtì gbogbo ibi tí àmọ́ ru ẹrù gbàǹgbà náà nìyẹn tá a bá ti ń bọ̀ àlè rẹ̀ tí ó kù sí èmi fún wa tó kábò ń kílíà rẹ̀ wọlé a kò sínú kẹ́ẹ̀gì àgbẹ̀kọ́rùn bàbá ti dé Nàìjíríà a lọ yọ a kò fẹ́ tó ní yóò fún wa lówó ṣùgbọ́n tíátà sáà ń fà mí nígbà òyà ni mo pàdé àwọn ọ̀gá kan kọ́lọ́ ń fọ̀run pé ọ̀gá yẹn ọ̀gá Oníkòyí ọmọ Adó-Odò ni wọ́n gbogbo àwọn ọ̀gá ìfẹ̀jọ̀dá gbogbo wọn yẹn ni mo pàdé epo ni mo fi sí epo ni mo bá wá mọ̀ ṣe rí mi tí ń kọ sórí ìyàlẹ́ ẹjọ́ náà wọ́n sáré bẹ́ẹ̀ náà mi ṣe mú tí mò ń rojọ́ láàrin àwọn ọmọ mi àjọ jókòó ní ọba ní tó ń tíátà lẹ́gbọ́n yín ni wọ́n bá dá wọn lè pé tó ń tíátà ni wọ́n o bí wọ́n ṣe mú mi mọ́ra nìyẹn bí mo tún ṣe fi iṣu epo lẹ́nu àti mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni bí mo tún ṣe torí bọ́ ìyànú o kí n ti máa jẹ́ epo mi wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́ bí mo ṣe ń tẹ̀lé wọn kinu àgbè stéèjì àgbè káàkiri láti gbogbo ẹ̀ nígbà abádé náà ògùn yọ nǹkan kan á lórí odò á lọ sa àsámì egun á fi òróró àti rodo láàrẹ̀ sí i á fi jẹ̀bà ìyún olóṣodo sí mi láti mo fi bẹ̀rẹ̀ àárẹ̀ nídìí ìrókò ọmọbìnrin kan wà ọlọ́ọ̀bá mi bá ń ṣàánú rẹ̀ gbogbo bí ọba wà ọba sì ṣe kó ti wọlé ní Àjọkẹ́ ní à ń pe orúkọ rẹ̀ nídìí ìrókò gbogbo àwọn aráàlú ìrókò yan jó ń tíátà wọ́n mọ̀ gẹ́ yẹn ráìsì ló ń tà lóṣòdì ọmọ yẹn láìkì mi gan ní ìmọ̀ tí mo fi sorí lọ́wọ́ rẹ̀ ní ìfẹ́ ó láìkì mi gan ọmọ ni wọ́n wá ránṣẹ́ sí wípé Atoribewu ti ń ṣàárẹ̀ o kódà gan rìhásà grand lọ́wọ́ àbáyé o tẹ́ ẹ bá kàn lẹ́ẹ̀lẹ́ nǹkan tí ń ṣe o lọmọbìnrin yẹn wá dé láàárọ̀ ọjọ́ náà nígbà wọ́n lọ gbé wá bọ́mọbìnrin yẹn ṣe rí mo ní ọgọ́ Oníkòyí ẹ̀dẹ̀ ń wo Atoribewu ránṣẹ́ ìrípa Atoribewu ti ràn lẹ̀ pa ni ibi mo ti sunkún jájú ayé nìyẹn ọmọ yẹn bá ní wọ́n gbé mi lọ sí hospital gbogbo oògùn ọkọ̀ oògùn fún mi wọ́n ṣe gbogbo ẹ̀ fún mi wọ́n wá kó owó péréte tá a san ní hospital ọmọ yẹn wá kó owó yẹn wá ẹ̀mí tèmi ti ń fa ilé bóyá màmá mi ní ń pè mí pé níbo lọ́mọ yẹn sọnù sí ààrí mọ́ owó tọ́mọ ń kó wá wípé ẹ lọ sí hospital ẹ lọ gba abẹ́rẹ́ yín méjì tó kù ẹ kórè fún dókítọ̀ ẹ jẹ́ mọ̀ pé owó òun ìnìmọ̀ lọ́wọ́ lójú tí mi wọkọ̀ padà wá sí Ìbàdàn ìgbà mo dó sódì ní mo ra sáàtì ẹyọkan àti jíǹsì ẹyọkan yọmọ kò ti lọ látẹ̀sí èmi ló mú bọ̀ ojú rí gan mo dẹ̀ ti gbádùn nínú iṣẹ́ tíátà láì mọye nínú iṣẹ́ tíátà mo ti gba 200 nínú iṣẹ́ tíátà mo ti gba 150 nínú iṣẹ́ tíátà mo ti gba 500 táwọn èèyàn ti láìkì mi lóríṣiríṣi
ẹ dákun kí ni èmi yọ̀ sí àwọnúwò ẹ̀jẹ̀ ńlọrọ̀ lé ayé bí tutù bá fẹ́ tú kúrò nínú owó o lè kọ́kọ́ mọ̀ yọ ẹ̀jẹ̀ colored nígbà báyá yọ̀ mọ̀ yọ funfun èèyàn bọ́nú àdánwò ayé nù ayé mi ti yọ funfun ẹ má tàbàtà sí mọ́ lókù ẹ jẹ́ ń gbádùn tèmi náà o mo ti dé. ètò ẹ̀mọ́ retí báyẹ̀ yín olólùfẹ́ mi torí mo mọ̀ pọ̀ lọ́n lẹ nífẹ̀ẹ́ kí èsè mi torí lọ́wọ́ yìí ọlọ́run mọ́ dá wa padà ẹ̀yìn mọ́ o ẹ máa retí nǹkan ayọ̀ látara mi iṣẹ́ mi tí mo sọ pé mo fẹ́ yà ẹ lè ràn mí lọ́wọ́ lé lórí ìrànlọ́wọ́ ni mo ń tọrọ lọ́wọ́ yín iṣẹ́ yẹn mi ì yarú ẹ̀ rí tí mo fẹ́ yà lọ́wọ́ yìí àwọn àgbààgbà òṣèré ẹni ọ wà ń bẹ̀ fíìmù tí wọ́n ń pè ní àṣejù lójú méjì ojú kan rorò ọ̀pá kan jẹ ìdá rorò ọ̀fà kọ̀ya jànájangún àfìgbọ́n kò náà wà mo fẹ́ gbébọn nínú ẹ̀mí ní èso lè ọgbọ́n tá à ń kọ́ yín iná la fẹ́ kọ́ yín ìṣe wípé bóyá mo gbé olè ṣùgbọ́n ìbọn ni mo gbé ń bẹ̀ káìmù ni ẹ máa retí rẹ̀ ń tẹ̀yìn olólùfẹ́ mi ẹ lọ dúró dè ẹ ti mọ̀ pé mi èsè sá tí n bá gbébọn ẹ ti mọ̀ pé mi ni tí n bá fẹ́ pààyàn lẹ́rìn ẹ ti mọ̀ pé mi ni ọlọ́run má dá wa padà ẹ máa retí ẹ̀ àṣejù lójú méjì. àforítì ni ló ṣe kókó láyé tó o bá ń ṣiṣẹ́ kan tí ò bá tí ì gbé ọ mọ̀ sọ wípé o tó fẹ́ change lesson torí ẹlòmíì tó bá ti ṣiṣẹ́ díẹ̀ níbì kan tí ò bá ti gbé á tó ti change á tó ti lọ bòmíì tó bá tó ti rí pé bẹ́ẹ̀ ò gbé wọn á tó ti change mélòó lọ fẹ́ ṣe wọ́n kàn máa ka ọkọ sí obìnrin tí bá ń kọ ọkọ káàkiri wọ́n máa kà sí lọ́rùn wọ́n máa ka obìnrin sí ọkùnrin tí bá ti ń kọ obìnrin tí kò sáṣáṣá wọ́n máa kà sí lọ́rùn ni torí iṣẹ́ tíátà yìí náà ó ti fẹ́ lé mi náà sẹ́yìn tí mo ti ń bẹ lọ́hùn wípé ìtì ẹ̀ ní í ṣe mọ́ mo wá lọ tẹra mọ́ iṣẹ́ ọkọ̀ torí driving school náà bàbá mi kọ́kọ́ mú mi lọ wọ́n rí i pé iṣẹ́ ìranù níṣẹ́ tíátà pé wọ́n máa jójú orí burúkú kí agboolé wọ́n wá mú mi lọ sí driving school pẹ̀lú ọkọ̀ mo wá ń wa ọkọ̀ ní gáràjì ìwòròdù èkó ni mò ń ná ṣùgbọ́n tíátà yẹn wù mí tí wọ́n bá ti gbé ọkọ̀ fún mi tí wọ́n bá ti ṣiṣẹ́ bí ọ̀sẹ̀ kan àwọn tíátà ó tó ti pè mí wípé wọ́n ní iṣẹ́ lóko bí báyìí o wọ́n ní iṣẹ́ lárúlógún o wọ́n ní iṣẹ́ lọ́lọ́ǹdá o wọ́n ní iṣẹ́ nídìí ìgbà o ètò ti lọ ní fọkọ̀ọ́lẹ̀ ń gbé fún yàn kí n tó dé ẹ tí n bá gbọ́kọ̀ fún yóò ti ṣe kínni yóò ti tòwé ara rẹ̀ bí mi bá padà dé gáràjì wa ní. èkó bí ìwọ ọ̀lọ́kọ̀ wà wọ́n lọ bí tíátà rẹ̀ bí n bá tún dé bí tíátà náà wọn ò ní fún mi lówó gáràjì ni mo ti ń rí owó tí mo fi ń jẹun tí mo fi ń mu tí mo mú lọ bí tíátà ṣùgbọ́n gbọ́ ìyá ni mo dúró tọ́ lọ́run lọ́rùn pé ọ̀dà má jẹ́ lè kú méjì kí n má bàa pòfo mo wá ní ọ̀dà tíátà yìí ni mo fẹ́ dúró lé lórí ebi mo ti jìyà ń bẹ̀ kí n bá ka iye ọdún tí mo ti ń ṣe tíátà bọ̀ ẹlòmíràn sọ pé ṣé ó bẹ́ẹ̀ náà ni lóòótọ́ bẹ́ẹ̀ náà sì ni torí pé àròjọ́ mùsùlùkùn ọjọ́ ń lọ àsìkò dé gbogbo nǹkan kásìkò tí wọ́n mọ́ fò wá ru mo dúpẹ́ pé àsìkò mi ò fò mí nígbà mo ní àforítì gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń bọ̀ àforítì lọ́jà jù wọ́n ní ìforítì lọ́jà jù téèyàn bá tiẹ̀ wá forítì títí torí bá wá pa á jẹ́ pé igun tiraka mọ̀ náà ni ọlọ́ọ̀ni ọkọ̀ ti igun pé kò sóríire ṣùgbọ́n mo dúpẹ́ orí mi ìpa tán rí bí mo tún bá dé kí n lè bá àrílé ayé mi rò mo tún lọ ṣe funfun sórí mo fi yàn tún yín jẹ pé àgbà yahoo ni mí bẹ́ẹ̀ ni mo ti di yahoo báyìí àjọ ọmọ yahoo ara wa ni gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ń bọ̀ ẹ̀rọ ní bayọ̀ yín jẹ́ tọ́lá wa ní ètí ìdàgbà á lè pè yín kéékèèké ikú ọ̀rọ̀ òdù náà lájọ ń lọ gbogbo ohun tó o bá fẹ́ ṣe láyé ní àforítì ìtẹ́mi kan fẹ́ ṣe ni pé ní àforítì àti ìfọkànsí kó o sì máa gbàdúrà sọ́lọ́run ọba rẹ wípé gbogbo ọdẹ́lẹ̀ lè rí gbogbo àwọn èmi làwọn ọmọ mi àbúrò mi ni kí n pè wọ́n gbogbo àwọn sínbèbè tí ẹ̀ di cameraman lónìí gbogbo wọn ní ẹni kárátà tí wọ́n lára gbogbo èmi làwọn kàmọ́là à ń pe ọmọ kan ní azan oníkòyí gbogbo wọn yẹn àjọ ń bọ̀ mo fojú orí jù wọ́n lọ lóòótọ́ mo wọnú tíátà sí wọn ṣùgbọ́n kì í ṣe pé mo lọ títí pẹ̀lú wọn àtijọ́ ń bọ̀ tipẹ́ láwọn ọmọ tí mò ń sọ yìí
ṣùgbọ́n gbà táwọn náà rí bí industry ṣe ń rújú ló kálukú lọ kọ́ iṣẹ́ kámẹ́rà. Èmi ọ̀lọ́nù kúrú tí mo ṣe rí kò ju generator man, mo ṣe location manager, mo ṣe location driver, mo lọ jù bá lọ. Báyà gbé kámẹ́rà àkóná àgó nǹkan kò bá mi láàmú. Acting yẹn ìnípìlẹ̀ ń wù mí tó ráyè sọ pé ń bẹnu ara mi. Mo sì dúpẹ́ ìtì ń rí inú ara mi. Mo ti gbé jáde fẹ́yìn fáǹsì mi báyìí o. Ẹ mọ̀ gbádùn ayé tí yín lọ. Ẹ̀yin ọmọ kéékèèké ẹ ní àforítì àti focus. Ẹ focus ibi tẹ́ ẹ bá ń lọ. Focus. Mundiu TV lágbára Ọlọ́run ilé-iṣẹ́ tẹ́ ẹ̀ mọ̀ wọṣẹ́ lórí rẹ̀ inú yóò sì mọ̀ dùn mí. Èmi Àgbà Yahoo mo ti ṣiṣẹ́ kan sí lórí. Ẹ bá ti lọ bẹ̀ ẹ máa rí Mundiu TV ẹ mọ̀ gbádùn. Orúkọ mi ni Olaide Ajani Atoribewu Ajani ọlọ́kọ̀ Agba Yahoo ní tilé toko báàrin ṣe jẹ́ nìyẹn. Mundiu TV, showcasing African entertainment. Mundiu TV, showcasing African entertainment.